Yes. Ìtorí la wà yìí ní ìpínlẹ̀ Ògùn níbi tí a ti gbọ́ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹ̀ ní àná ọjọ́ Monday ọjọ́ 17 oṣù kejìlá oṣù kẹfà ọdún 2022 ni a gbọ́ pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ ní àná ọjọ́ Monday ẹgbẹ́ láwà yìí nípa wọn ní tírélà àti àwọn kan kókó inú ìwé ìròyìn ni pé wọ́n fẹ́kàn lára àwọn tírélà dráìfà yìí ó fi ara ṣèṣe tí wọ́n gbọ́ pé wọ́n gbẹ̀mí ẹ̀ àwọn ò tí ì lè fìdí ìṣẹ̀lẹ̀ yìí mọ́lẹ̀ dáadáa wípé láńgbádá ni o àbí làkàṣègbè ni ṣùgbọ́n ohun tí àwa wà tí à ń gbìyànjú àti rí ni pé ẹ̀yin náà ẹ wo bí ó dọ̀kùn yẹn ṣe pọ̀ tó nílùú tó lọ́ba tó níjòyè àìmọye mọ́tò míì tó ṣe pé ó kó àwọn foodstuff àwọn nǹkan sínú ẹ̀ tó ṣe pé wọn ò jẹ́ kí mọ́tò lọ lọ́tùn tí mọ́tò ráyè lọ lọ́sì àìmọye ẹlòmíì tó ṣe pé àwọn nǹkan tó lè bàjẹ́ ó wà nínú mọ́tò ẹ̀ tó ṣe pé ṣe rí ẹ wo ó dọ̀pín ìlú tá a wà yìí iwájú ICT Adégbóyinró Polytechnic ibẹ̀ la gbé wà yìí nítorí ẹ̀yin náà wo nǹkan o èwo tó wá jẹ́ ká máa ṣe àwòrán yìí ni pé abẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn ọlọ́lá jùlọ Ọmọọba Dapo Abiodun the executive governor of the state to please do something about this incident. Ẹ jọ̀wọ́ gómìnà ẹ wá bá wa ṣe nǹkan kan lórí gbogbo àwọn mọ́tò tí ò lè lọ síwájú tí ò lè lọ sẹ́yìn yìí inú ìtorí la wà báyìí láti àná ni o bẹ́ẹ̀ náà bá sì wo ojú aago yẹn ẹ rí i pé àkókò tún ti lọ púpọ̀ àmọ́ bá a bá sì lórí ọ̀fẹ́ láti bá àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n bá a sọ̀rọ̀ pé tó ewu tó ṣẹlẹ̀ rèé wọ́n bá a sọ ẹ bá bọ̀ ìlú ìtorí ibẹ̀ láwà yìí ṣe rí ẹ wo nǹkan o ẹ wo bí mọ́tò ẹ wo nǹkan ẹ wòrán o nílùú tó lọ́ba tó níjòyè ṣe ríran wò ẹ wo nǹkan ẹ wo ẹ jọ̀ọ́ kí la fẹ́ ṣe pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ yìí ẹ dákun torí Ọlọ́run bá kí la fẹ́ ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn ọlọ́lá jùlọ ẹ jọ̀ọ́ ẹ wá bá wá nǹkan ṣe sí i eléyìí pọ̀ jù ẹ máa bá a ṣí ẹ̀ kó délé kó dóko Mákindé Fásunlé lórúkọ tèmi ọmọ ayé tí kò gbọdọ̀ pa tárò gbọdọ̀ gbédè ẹ wo nǹkan o ẹ tí ì rí nǹkan kan o ẹ wo nǹkan o nílùú tó lọ́ba tó sì ní ìjòyè iwájú ilé ẹ̀kọ́ Adégbénró Polytechnic ibẹ̀ la gbé wà yìí gbogbo ibi tá a wà yìí mọ́tò ò lè lọ níwájú bẹ́ẹ̀ náà kò lè lọ lẹ́yìn ohun tá a gbọ́ ni wípé látàrí àwọn kan tí wọ́n gba one way òun ló jẹ́ kí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí kó rí bẹ́ẹ̀ torí pé àgbà one way ni ẹ̀mí èèyàn kan tó fi lọ sí ṣùgbọ́n àwọn ò fìdí ẹ̀ múlẹ̀ bóyá a lè sọ pé irú àwọn èèyàn báyìí lẹ́ni tó yìnbọn pa èèyàn ẹ wo nǹkan o ẹ wo ibẹ̀ láwà yìí o ṣe rí ẹ wo nǹkan ọlọ́lá jùlọ executive governors of Ogun state gómìnà ìpínlẹ̀ Ògùn ẹjọ́ ẹ bá wá nǹkan ṣe ń pa ẹ̀ ẹjọ́ torí Ọlọ́run bá àwọn mọ́tò tó fẹ́ sọ̀rọ̀ ajé wọn ò lè lọ bẹ́ẹ̀ ni wọn ò lè bọ̀ ẹ wo nǹkan o ṣe rí o ẹ wo ohun tó ṣẹlẹ̀ bàbá wa kan wà ní ẹ jẹ́ kí a gbọ́ ohun tí wọ́n fẹ́ bá wa sọ ẹ jẹ́ mọ́ bàtà ẹ jẹ́ a gbọ́ ohun tí wọ́n fẹ́ bá wa sọ. Bàbá ìjọ kí lórúkọ yín sà? Mr. Julius Ogundoyin. Mr. Julius Ogundoyin. Láti ìlú péjú ẹlẹ́gà. Láti ìlú péjú ebo ni ìlú péjú ẹlẹ́gà yẹn wà. Tàbá ti dábẹ́ta Mọ́kọ́lá ẹlẹ́gà. Ṣé ìlú ilẹ̀ yìí kí ni tó ṣẹlẹ̀ ní ìlú ọ̀làwà yìí?
kẹ́ni láwa yìí. A wà ní Ìtorí Asis. Inú ká tó dé torí ẹrùkù. Ẹrùkù láwa ilé yìí. epo ẹrùkù ni mo wà báyìí. Àtàgọ́ mẹ́rin àná mo ti wà ń bí. Látàgọ́ mẹ́rin ìrọ̀lẹ́ àná. Ẹrù tó yẹ ká ti supply fún tírélà tẹ̀ ń wò yìí. Tó yẹ ká ti supply ẹ̀ kó níṣẹ́ fẹ́ ṣiṣẹ́. Náà wà àríbi lọ ń bẹ̀ lásùn. Ebi pa wá mọ́jú ni. Àríkọjẹ. Rí ìkọjẹ. Bàbá gìrì mò ń lọ báyìí. Kí ni ẹ fẹ́ kí wọ́n ràn wá lọ́wọ́ ni ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n jọ kí wọ́n ràn wá lọ́wọ́ kí wọ́n jọ kí wọ́n ràn wá lọ́wọ́ kò sí agbára kẹta kọ́ ràn wá lọ́wọ́ kọ́ ojú àánú wò wá. Ẹjọ́ tá a bá láwọn trailer driver tó tún lè bá a sọ̀rọ̀ please kọ́ máa bọ̀ ẹjọ́ tá a bá láwọn trailer driver tó lè bá a sọ̀rọ̀ à ń bẹ ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abiodun ẹ̀yin náà ẹ wòran àìmọye àwọn mọ́tò tí wọ́n fẹ́ fi lọ já iṣẹ́ àìmọye àwọn èèyàn tó fẹ́ lọ tí wọ́n fẹ́ bọ̀ tí wọn ò lè lọ bì kan ẹ wo bí àwa gan wá àsèmélà páàkì mọ́tò sí èyí tá a rìn kó tó di pa débí ó lágbára ni iṣẹ́ bàbá wa ẹlẹ́sẹ̀ gan ò lè lọ ọ̀kadà ò lè lọ. a pé gbogbo wàhálà ò ti ṣiṣẹ́ mi bí iṣẹ́ ti ọjọ́ orí mi gbédè ọ̀ya ó di wọ́n lò. kí lẹ fẹ́ bá wọ́n ràn wá lọ́wọ́ ni o kí gọ́fìnà ràn wá lọ́wọ́ Mr. Dapo Abiodun wọ́n ṣàánú wa because àwọn ni wọ́n lè pàṣẹ. kọ́ o ṣàtìlì ẹ̀yin ẹ̀ wo àwọn ohun tó ń ṣẹlẹ̀ ẹ wo àwọn ohun tó ń ṣẹlẹ̀ ẹ wo kọ́ ẹ máa bọ̀ ẹ wo kọ́ o ẹ bá kọ́ ọ lọ́wọ́ máa ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń fẹsẹ̀ rìn àwọn tó ń fẹsẹ̀ rìn wọ́n tún pọ̀ ẹ wo ṣe rí wọn ṣe rí wọn. ẹwà àwọn èèyàn tí wọ́n ẹwà àwọn èèyàn ṣe rí nǹkan ṣe rí wọn o ọ̀pọ̀. ẹjọ́ torí Ọlọ́run agbègbè ní o ẹjọ́ ọ̀kadà kó lè yarí. ibi tí sàlà ń bẹ́ẹ̀ ti ṣe gbọ́gbọ́gbọ́ rí nǹkan ẹwọ́ kọ́ o ẹwà àwọn èèyàn. Please, the executive governor of Ogun State, please, we need your quick attention. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọba ẹwà àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ló wà ń bí. àti àná láti wà ń bí. ìgbà wo lẹ́yìn tí wà ń bí. àtàná láti wà ń bí láti after 12 àná. kí lorúkọ yín. Ọlálékan Lukman. Ọlálékan Lukman. bẹ́ẹ̀ni. láti after 12 àná. bẹ́ẹ̀ni. ṣé trailer lẹ́yìn náà wà. mọ́tò Mazda. Mazda bọ́ọ̀sì. lásán ni òtún ráàyè kọjá. kí la gbọ́ kó ṣẹlẹ̀ kó tó ní kó rí bẹ́ẹ̀. nǹkan tá a gbọ́ ni pé wọ́n pa dírẹ́fà táǹkà dírẹ́fà tírélà. bẹ́ẹ̀ ni sà. ṣé pẹ̀lú ìbọn àbí. pẹ̀lú ìbọn la gbọ́ kí wọ́n fi pa. bẹ́ẹ̀ ni. sóun ló wá fa wàhálà báyìí. òun ló fa wàhálà o. kí lẹ fẹ́ kí gómìnà ìpínlẹ̀ Ògùn ṣe. nǹkan tá a fẹ́ kán bá wa ṣe ni pé kán jọ kán bá wa ṣe ọ̀nà kán dẹ̀ kán bá ṣe ètò ààbò sílùú sí Ògùn state kán jọ torí Ọlọ́run nǹkan tá a fẹ́ nìyẹn. eléyìí gbogbo bí gbogbo ẹ ṣe wá ní rọ̀tìrọ̀tì kọ́ ní ìsìn tẹ́ẹ̀tì rí mi lọ. kán bá wa kílẹ̀ ọ̀nà ní báyìí o. kán bá yín kílẹ̀ ọ̀nà. nítorí brọ́dà ẹ wá ń bí ǹjẹ́ a lè borúkọ yín sà. Adéjùmọ̀ṣọ́lá lórúkọ tí àbí kí ló ń ṣẹlẹ̀ báyìí. wàhálà náà gbọ́ alẹ́ àná ti adébí 5 náà adébí ní àná. aago 5 nírọ̀lẹ́ àná láti ìrọ̀lẹ́ àná yẹn lẹ́tí wá bí. náà ti rọ́nà lọ wọ́n bẹ̀ ṣe tírélà kan ló ń bọ̀ wá fún rẹ̀ láì gba owó ìfún rẹ̀ wọ́n ṣe dádúró bọ́ ṣe ìbọn fún un. wọ́n ṣe dádúró tí wọ́n yìnbọn fún un nìyẹn ìyẹn àwọn agbébọn. òun náà fa wàhálà mọ́tò yọ fi cross ojú ọ̀nà. ó lágbára ẹ kí lè wá fẹ́ kí gómìnà ṣe báyìí o. kán bá aṣọ ọ̀nà kán sì ṣínà fún wa. wọ́n ṣínà fún wa. ìlú Èkó látàná ní kálukú wa ló mọ́tò. ẹni tó ti lójú títì lójúmọ́ ẹni tó ṣe kíní kan ìrópọ̀ ọ̀rọ̀ rẹpẹtẹ. ó dára. kán bá wa ṣínà. ẹ ṣeun ọ̀gá ṣé you help talk to us please. you talk Hausa now. Talk Hausa to me. Kai mutum na so mu yi magana mana. So mu yi magana mana. Ba saboda kai muna yi abu mana muna cikin hana bare. Abin da ya riga ya Assalamu alaikum. To na da sa. Dan kai dai. Me ya faru wanya din? Wallahi mu tun da muka zo nan tun jiya wajen misalin karfe 6 na yamma. Har yanzu ba mu san abin da yake faruwa. Na taka ma na ga ban kai karshen abin ba. Baka sai ba. Kai mai da direban trailer ne ko? Ni direban trailer ne. Ka suna jiya ne da yamma da jiya ne abin da ya wajen karfe 6. Karfe 6 ba. Kuma me saka da dinnan karfe 6 na har yanzu ba. Me saka yi government Ogun State a yi mu wannan yadda ba. Abin da ya kamata ba kamata ya rufe hanya ba. Abin da ya kamata da manyan gari da gwamnati a zauna a yi shawara abin da za a yi. Shawara ko? Na ci gaba. To. Abin da ya kamata kenan inda muna son mu zauna lafiya da kowa saboda a wannan tsayuwar wani ya cutube da abin da zai ci. Kadan ko? Ya me sunan ka? Sunana Umar Ibrahim. ìlú kan sọ́nà àwọn tí ń bọ̀ wá sí ìlú Èkó bíbáyìí tán kẹrù dání ó ní ìṣàwọn olè láti àná
àwọn olówó àwọn òjì àwọn ṣe wọn kan ibẹ̀ làwọn àwọn tí wọ́n máa kó mi báyìí kọ́mọ bí wọ́n sẹ́ni kọ́mọ ti wọ̀ ẹ́ lára. òun lẹ́yìn ti gbọ́ yẹn o báyìí náà níbi tá a wà ẹ bá wo nǹkan o ẹ wo nǹkan ẹ wo ẹ jẹ́ àwọn bóyá lè dé ìsàlẹ̀ náà wù díẹ̀ ẹ máa bá mi ṣe àfihàn gbogbo ẹ máa bá mi ṣe àfihàn gbogbo ohun tí ẹ kẹ́ ẹ ṣe ẹ dákun torí Ọlọ́run ọba ẹ máa bá a ṣe àfihàn ẹ kí gbogbo ẹ kí ó lè mọ gbámúṣe gbámúṣémúṣé bó ṣe jẹ́ nìyẹn o ẹ wo ẹ máa bá wa.